ìlú tó ń bí oníkálukú sí ẹ ṣàlàyé ẹ̀. Áńgẹ́lì Gabriel wo ló sọ̀kalẹ̀ tó wá tẹ ìlú yẹn dó? Ànábì Yísà wo ló sọ̀kalẹ̀ látòkè tó wá tẹ ìlú yẹn dó? Àwọn mẹ́ta ló tẹ ìlú dó: ọdẹ, awo àti mọ́lẹ̀ tá à ń pè lóríṣà yẹn. Àwọn ló tẹ ìlú dó. Kó oníkálukú lọ sílùú ẹ̀ kó lọ béèrè pé ta ló tẹ dó. Kán wá wò Samuel tó sọ̀kalẹ̀ tó wá tẹ ìlú dó. So àwọn ló tẹ ìlú dó, àwọn ló ní nǹkan wọn. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni wọ́n. Ó dẹ̀ ṣeé ṣe fún wọn bẹ̀tẹ̀ àwọn tó wá gbé ẹ̀sìn wá. Òyìnbó gan tó gbé ẹ̀sìn wá báyìí wọ́n ti tún gba ifá lọ́wọ́ wa. Wọ́n ti gba òyìnbó ti kí ifá. Ẹ lọ sí Brazil, ẹ lọ sí Amẹ́ríkà. Mo lọ sí Miami, mo lọ sí Miami, mo dé Florida, mo ń lọ bẹ̀. Àwọn tájọ ń ṣe mọ́lẹ̀ wà ń bẹ̀, tájọ ń ṣàwó wà ń bẹ̀. Ẹ lọ wò ó sìn. Bẹ̀tẹ̀ àwa níbí lẹ́nìkan bá ti